Hi guys, welcome to Get the Blood Life TV. Gbàgbé pé kí ni kò mú kí ni stick tí mo máa fi ń ṣe kí ni tí mo rẹ́ sẹ́ni. Ṣé ẹni ẹ̀rẹ́ yẹn kò mú kí ni ẹ wá? Ojú tó lọ sókè bẹ̀bẹ̀ bojú ọ̀rọ̀. Àbá orí ayé àbá ọ̀rọ̀ léyàn. Àbá mi Akíndé Aríró.
aláwọ̀ kọ́kọ́ jẹ́ kí wọ́n ti jẹ lónìí ìbánimọ́dé lónìí. Adiba àṣẹ adibẹ. aláwọ̀ kọ́kọ́ jẹ́ kí wọ́n ti jẹ lónìí ìbánimọ́dé. Àṣẹ adibẹ. ọtún fẹ́ẹ́ ló lọ́dọ̀ rẹ̀ àjọ fẹ́ẹ́ ló lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀. Àṣẹ adibẹ. láti fọ́lẹ́ ìyá ọmọdé nìkan náà múdà lánàá. Ìdìbò lọ́dọ̀ rẹ̀ ìfọ́lá yẹlé ìdèlé dàdàbà náà àjẹ àjẹsọ òdìdí. ayé àní ọlọ́ aláàbí. ọ̀rọ̀ kàrí kó bá ti sọ ìdílé ìta. olóyè ìṣẹ́lẹ̀ kí n sọ̀rọ̀ lájẹ lẹ́rùn. àjẹsọ bẹ̀rẹ̀ ní ìṣẹ́lẹ̀ ọ̀sẹ̀ tó rẹ̀ wúkẹ̀rẹ̀ tó mọ́ lọ́wọ́ lágbára ìgbìmọ̀ àjẹ́. àtàkùnsá làárẹ̀. àwọn kì í tò tó á ti máa tún ná ayé olùkọ́ tàbí ọ̀rẹ́ tí a ti mọ aráyé àwọn ọ̀rẹ́ wà láṣẹ lẹ́rùn. èyí wà sáfù ọ́. èyí lọ ní ìpínlẹ̀ ayé wà lábẹ́ sàlùdọ́ wà ní ìpínlẹ̀ ayé rẹ̀. ilé káàdì ìdùnnà ti kò rí lọ́jà ilé káàdì ìdùnnà tó dé wẹ́rẹ́rẹ́ ipò tìkù láyé á mọ̀ sí. lọ́jà ìdìbò mẹ́kùn ní iná pàtẹ́ ilẹ̀kẹ̀ sí ilé iná májèjì náà yé sí ọ̀tàjà tààtàjà ìlú rẹ̀ pamọ́ 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 kúkú pamọ́ pamọ́ kàrún. ilé gbogbo lójú àjèjì náà yé ilé gbogbo lójú lẹ́yìn ayé. kékeré ní ìkọ́jú ìdẹ́kọ̀ yọjà láàrú rẹ̀ ọjà ọjọ́ ọjọ́ ló wà lọ́sùn. ọkàn yà á balẹ̀. ẹgbẹ́ ní gbogbo ní ìtọ̀tá àbálẹ̀ ìtọ̀tá
mo mi àmọ́ wẹ̀ ẹ̀fọn ọkọ̀ ọ̀yọ́ gbàgbọ́ mo lómi lágbára ìdùnnú rẹ̀ lágbára tó láyé ọ̀sán tàṣẹ ìbẹ̀rù abáńláyé rẹ̀. ìjà abáńláyé rẹ̀. Wo ti rí jẹ wo ti rí mu àìrí jẹ mẹ́rin àṣẹlẹ̀ sí ọ. ìjà ìfẹ́ mẹ́ta kọ̀yán mẹ́rin ìbàdàn nínú yàrá yà ṣẹlẹ̀ sí ọ. Wà lájẹlẹ́rùn ọkàn rẹ̀ àbálẹ̀. Gbogbo lápápátá kan ti tẹ̀jẹ́ wábídé lóní ìtẹ̀síwájú agbáhùn. Orí kàdá ọ̀rọ̀ bá ti ní sọdún lòmí ní ìṣẹ̀lẹ̀ mọ́rin. Wọ́n ti sọdún níwọ̀n wà ìṣẹ̀lẹ̀ mọ́rin. Lágbára ẹ̀kọ́ máa ń yẹ ìgbàgbé ọ̀dùnkè ní ọ̀rọ̀. Káàkiri wá ti wọ́n náà dáfà nílé ilé ìyàtúwé àpẹẹrẹ. Ọkàn rẹ̀ àbálẹ̀. Gbogbo lápápátá ti pátá ọkàn rẹ̀ àbálẹ̀. Gbogbo kìí fẹ́ àtẹ̀ńbá o. Ìfẹ́ mẹ́ta pẹ̀lú ọmọ ìyàwó sẹ́nu kò kúrò lẹ́rùn ẹ̀ àṣẹlẹ̀ sí. ìjà àtọwọ́ náà. Àtọ̀tọ̀ àtàrọ̀ àtàlẹ́ káṣí mílíọ̀nù fẹ́ràn mílíọ̀nù kẹ́ẹ̀dùn. Lágbára ìdùnnú rẹ̀ láyé rẹ̀ àtọ̀kálẹ̀. ìjà Àrígbà tẹ́bẹ̀. ìjà àtọwọ́ náà. ìjà àtọwọ́ náà. Ìjẹ́kúrẹ́ ìwútẹ̀lẹ̀ tẹ́ mo rí bẹ́ẹ̀. ìjà Iye náà kẹ́ ajá sí tèmi o. ìjà ayé àníọ́lá láti gbé oyè agbábọ̀dé oyè agbábọ̀dé ọkàn yà agbábọ̀dé ọkẹ̀rẹ́ tó ọkẹ̀rẹ́. tápọ̀ sọ́tẹ̀ tápọ̀ ayé àníọ́lá láti gbé tápọ̀ gbé tẹ̀lé lò kẹ́lá kára pọ̀. àti ọ̀dá ayé àníọ́lá gbogbo pàṣẹ táwọn ẹni ìyọrí yàtú ìṣe àbá ọ lágbára ìbùsùn wà pẹ́ wà jẹ́ kí ìwọ̀wọ̀ ti pa. ọgbẹ́ tí méjèèjì ló kẹ́lá parapọ̀ ká dàdàrú. olóòtú àrùn kẹrẹ abalẹ̀ àwọn bá túbẹ̀ ṣe. Káyé mi ní ọ̀kálẹ́. Níyọ̀ sáré o. Nájà ẹ̀kọ́ níjà yà parapọ̀ jọ̀ kó wa. Mo bá ọlọ́dún ní màá bá ọlé sani òmọ́dún. Àrẹ̀mọkùnrin ọ̀run mi là mo bá ọlọ́dún ní màá bá ọlé sani òmọ́dún. Ayé àníọ́ lára. Ayé àníọ́ lára. Ẹran kékan ẹ̀ àyálé ẹ̀mọ àyàdélé rẹ̀. Ìtọ́jú sí abẹ́lé ọlọ́. Láti fògbé tẹ̀rẹ̀ ìṣọ̀kan ẹ̀mí rẹ̀ pọ̀. Á ṣẹlẹ̀ láàrin ọ̀gbẹ́sẹ̀. Ìlú kẹrẹ àtòrora. Òkè kẹrẹ àtòrora. Ọlápẹ̀tù àtòrora. Òkú àmójèrè àrùn. Màá fi ọ́tà fún wa má jẹ́ ajá àdúgbò. Màá fi ọ́tà fún wa má jẹ́ ajá àdúgbò. Ọmọ rẹ̀ yá dùn. Ọyà rẹ̀ yá dùn.
o.